محمد ẹ̀yin ọkùnrin ẹ̀yọ̀ngbó ẹ̀ ní. وما كان نورا قبل آدم مسفرا له mọ́ lọ́bi tó pọ̀. bá sọ owó dé. ètò ọkọ̀ kí náà ni ó kéde. سلامي على أصل الوجود محمد ومن كان نورا قبل آدم مسفرا ومن كان نورا قبل آدم مسفرا. ọlọ́run sọ ọ́nà àtàwọn wò yìí. àtàwọn wò yìí. àwọn ẹni ẹ̀sà mínú. ẹni ẹ̀sà mínú ni. wọ̀sọ̀fúwẹ́tì min khalqi. ọlọ́run náà máa ń tọ́ fi lè sẹ̀mí ni kọ́ fẹ́ dàbí wọn. Allah. سلامي على أصل الوجود محمد. tọ́ba ní kọ́nà nǹkan mọ́ṣáláṣí fún ọlọ́wọ́ bí ó ṣe kọ́ tọ́ba ti yàwòrán èyí sẹ̀mí ẹ tó kọ́ pilẹ̀ rẹ̀ ò ní gba tiẹ̀ mọ́. ọmọ ògbésẹ́ bí ń ṣe àfà ṣèbí ń tẹ́sí ni wọn ò lè ṣe lọ́tí wọ́n ń wa Dr. Juma olórí káàkiri tí wọ́n ń wà wọ́n ká pẹ̀lú mọ́tò ara wọn lákòókò gan. tí ẹ bá mọ̀ pé ibi táwọn ń lọ ni wọ́n tún ṣe jù bẹ́ẹ̀ lọ. Ìjọba wa Ajánásì àgbà small but mighty. Doctor. Àjòkó láàrin àwọn eléwú mọ́sẹ̀ bẹ̀ ń ṣe ọmọdé. Ẹ̀gbẹ́ ṣe wù dáadáa. سلامي على أصل وجود محمد. Mo fẹ́ bá kọ̀rọ̀ kí bàbá yín àgbà. وما كان نورا قبل آدم مسفرا ومن كان نورا قبل آدم مسفرا. Bàbá Kudus mọ̀ ní 2023. Allah. 2003. Naam. Ọdún kan tí mo jẹ imam mo jẹ 2002. Bàbá máa ń wo tafsiri mi nínú Ramadan mi ò mọ̀. Wá dijọ́ yẹn mo kàn rí sọ́sọ́ wọn àgàn bíi house call báyìí. Àwọn àgbẹ̀ wá sílé wa. Wọ́n wá lòdù pálí milk pick milk 19 síbẹ̀. Àti pọ́n vitamin méjìlá 11. Àti pálí ṣúgà àti pálí ráìsì 2. Wọ́n ní kí n pe nọ́mbà yìí. Ń wá pé ó di bàbá ń kọ̀rọ̀. Allah. Bàbá ní ṣé ìwà àtọ́lọ́ lẹ́jọ́ kọ tàfsírì ni? Èmi gbà ní wo TV. Àmọ́ ìwọ ni máa ń wò ní sáàrì. Bá ti wù ọ́ tọ́lá ìmọ̀ sàrò aláàmú wọlé kí n lọ kírun lókù bá. سلامي على أصل وجود محمد. Station àgbọ̀n báyìí ni. ومن كان نورا قبل آدم مسفرا. Ẹ dákun ìfarabalẹ̀. Wọ́n lọ sí jámà pé wọ́n sọ wọ́n sọ ti fẹ́ àwọn tó lè ṣe bí ara ìjọ sí kù. Allahu Akbar. Mọ̀ wọ́n mi wá máa kí mi. جئنا لتكريم الأوائل بيننا. Gbogbo ọmọ òní tí ò bá mọ àwọn ẹni àná kò ní sí ọ̀la fóònù náà. حق الأوائل بيننا تكريم. Mo kí bàbá Ajánásì àgbà. Sheikh. Látòrí ìtẹ́ni tó sọ fọ́lọ́. Bá ti bí ọkùnrin mi ní Sìmú Tàbá ní sọ. جئنا Pẹ̀lú ògbó ọlọ́run. لتكريم الأوائل بيننا. حق
الأوائل. bàbá tí ń wọ sọrin fún tí wọn ò sì jà الله. bẹ́ẹ̀ bá kọlu yìí kò mọ iye tó ń ṣàgbákò wọn láyé ni ṣé bíbí ni àbí ọ́fíìsì tẹ wà ẹ kú iṣẹ́ o. حق الأوائل mo fi kí grand commander بيننا تكريم. wa ìmáàmù wa àgbà حق الأوائل ẹ̀fúnlẹ̀pẹ̀ ṣéwù rẹ̀ بيننا تكريم. anthem bàbá jẹ́ Al-Bashir جاء البشير مبشرا بقلوبه فملئت من قول البشير سرورا. تالله لو قنع البشير بمهجتي wẹ̀yìn لوابتها ورأيت ذاك يسيرا هنيئا مريئا يا بشير إمامنا فبشراك دوما قد نجوت بصفوتي. ẹ bá ń kí bàbá ẹ jíṣẹ́ bàbá. bàbá gbogbo wa nìyẹn ọba àlọ kí lọ́rùn ní Kwara yìí Bẹ́ẹ̀ni. kọ́dékọ́ní ọlọ́run gan ló gba kí ó fún ọ Káàbọ̀. ọmọ káàbọ̀ tó o bá ti dé báyìí bọ́ ọ bá gbà fún bàbá ilẹ̀ ó gbóná mọ́ ọ. الله. ó kàn náà ń tẹ̀sí lọ́rùn màálù lè ní ẹ tó bá lọ tó bọ̀ ní kó sọ àti lọ wá mímọ́ ṣòro bí àti ríbi lò ó èsì lè rí ìmàlò tí ò bá ti súnmọ́ wọn tẹ́ ń lò gbà lọ́wọ́ lọ́nà tí yóò fi rí ìgbà lò anta àríwá zaman wà áhàlẹ̀ zaman ọkọ̀ọ̀kan dá ìgbà mọ̀ kí ní ìgbà ń sọ ọ wà á mọ àwọn tọ́lọ̀ ń gbégbà fún bàbá alágége mò ń bọ̀ ẹni tí ò bá mọ àwọn tọ́lọ̀ ń gbégbà fún kó tó hàn nínú ìgbà ó ti tán lára rẹ̀ Allah. àwọn bá náà lọ kọlù kí ló jẹ́ àwọn gan ni wọ́n ń gun ìgbà lẹ́sì Paul of Anthony anẹ́ni lọ ní Kwara wí má wí mọ́ ẹ gbọ́dọ̀ fọ̀ lọ́mọ tí èkú sórí nǹkan ló fẹ́ sọ tó fẹ́ ká yí ó mọ̀ ní fi lọ ẹ fi lo ẹni tí ò tó kódà tẹ́ ẹ bá ń pín nǹkan ẹ má pín kan ẹ gbé fò ó tó bá sọ̀rọ̀ lóde tiẹ̀ lọ́ máa dá bí òwe àwa la lòde yìí àwọn àràbà títí lẹ́gì Òde tí a ní. ibi tí ẹ jókòó kò sára tí wọ́n lè fi ọdá. جئنا لتكريم الأوائل بيننا mo fi kí bàbá o حق الأوائل màmá ń kọ́ بيننا تكريم. tẹ́ ẹ bá ti fẹ̀yìn tí mi ò sọ̀rọ̀ mọ́ nìyẹn. حق because bẹ́ẹ̀ bá ń wo etí tí ò wo ipò tẹ́ ẹ wà yóò tẹ́ الله. ẹ gbàgbé ẹ̀ wọ́n yìí sáré sóríire ó kàn mí ní máa sóríire máa sáré ká bí tó ti ń sáká náà ló ti máa fò ọ́rù mo kí yín bí tọ́lọ̀ ń gbọ́rọ̀ yín gbà. جئنا لتكريم الأوائل بيننا orí bàbá ìmọ̀ حق الأوائل. bàbá ìmọ̀ mo fẹ́ kí ẹ̀bá wa ẹ́ ní à ó kú méjì ó kẹ́ ẹ̀bá tó kílẹ̀ dáadáa. الله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله. because bàbá ìmáàmù ni wọ́n mojú ọba ẹ́míà èèyàn lè pọ̀ torí bàbá ẹ́míà po àwọn bàbá ìmáàmù wọ́n ti bá àwọn ọba tó pọ̀ wọ́n bá ń lùgbà. فصدقهم bàbá náà wọ́n ti di don sáàyè yẹn بما فعلوا وقالوا wọ́n ti gba certificate ìfàlù máa tẹ̀sẹ̀ òwú. فإن خلافهم lórí ẹ̀yìn tí ẹ wà ní o. دار عياء mo kí bàbá ìmáàmù mo kí wọn. فصدقهم. mo kí bàbá aláàjì àgbà رحمه الله تعالى رحمة mo kí واسعة. bàbá aláàjì àgbà tèmi
دام الله حياته ìjọba alágége رحمه الله تعالى ìjọba alágége tó látò mo kí àwọn mùdír أجلست أنسى قبلة للمصائب وأرخ في alátúnṣe الإسلام حل المشاكل فذا شيخنا قاموس للعلم آدم ọba sàkámà الوري ذو التأليف مريد البواتي àwọn àṣírí nù. إمام خطيب المسجد المتفنن مدير لمركز الأجيج المفاضل مدير لمركز الأجيج المفاضل mo kí Dr. Juma wa hafidhahullah آمين mo kí إمام خطيب المسجد المتفنن mo kí bàbá wa ní kọ̀rọ̀ مدير لمركز bàbá ní ìjù كزل الأجيج المفاضل bàbá wa lágáka مدير لمركز الأجيج المفاضل bàbá wa méjì dáadé àbí mo kí إلهي فرحم وزدي فيضا أبي mo kí Sheikh Ismail يا فراديس لكل فضائل mo kí bàbá wa ají sátírà àbí kódà asùn sátírà kàmá tànámú nà kàdálí kàtà ìsẹ́ndé hù الله bẹ́ẹ̀ bá ṣe sùn lẹ́ẹ̀ṣẹ̀ jí wọ̀ká máa ta mùtú kàdálí kàtà bá fọ́ الله ẹni tí ò bá sùn lórí tírà kò lè jí lórí ẹ̀ ọlá apẹ́ sùn kétírà ló jẹ́ sùn jí lórí ẹ̀ ẹni bá fa sìgá sùn yóò bá sìgá lọ́wọ́ ẹ̀ tírà ò lè ṣèṣì lọ́wọ́ rẹ̀ torí tó ṣe sùn náà nù ẹni bá sì mọ̀ gbogbo sùn sẹ́ẹ̀bù yín lẹ́nu rẹ̀ ni tìbí tí ó rùn lásùbà náà nù. لولا الذين لهم ورد mo kẹ́yìn lọ́sẹ̀ láàtù يقومون mo kí bàbá aláyé gbà mí وآخرون لهم ẹ̀dùnkú dáadáa فرد يصومون ní 2002 ẹ̀dùnkú ẹ jókòó. àwọn àti bàbá alájọ sàràfá Bẹ́ẹ̀ni, tí wọ́n máa ń dé àkẹtẹ̀ wọ́n máa ń dá kẹtẹ̀. wọ́n mú àkẹtẹ̀ dé Mẹ́kà Bẹ́ẹ̀ni, àwọn àti àwọn oníwàásí àgbáyé ẹjọ wà ní yàrá kan ẹjọ́ náà wà ní yàrá kan. لولا الذين لهم ní fúlọ̀ kejì ìlú wà ní fúlọ̀ kẹfà ورد يصومون àti bàbá wọn ẹlẹ́mọ̀nà tó gbéṣẹ̀ لولا الذين لهم فرد يصومون ẹ̀ṣẹ́ وآخرون àwọn àgbà لهم ọmọ bí lọ́wọ́ ورد يقومون ọ̀rọ̀ tí mo wá sí òjágùn Ìjágùn. ọ̀rọ̀ kéékèèké ni Bẹ́ẹ̀ni, ẹ̀yin ìyá wa ẹ̀sìn ní náà naam. ẹ̀ dá mi lò dáadáa ẹ dá kí inú mi ó dùn mo lọ wí jèrè نفسي تهن mo kí ṣe Ismail إلى مدينة àdúrà gbà طه ẹwù mi dáadáa àdúrà gbà ń tẹ́ ṣe yìí ẹ ti kọ̀rẹ́tì àwọn ọ̀dọ́ tó pọ̀ bàbá wa jáde sí àgbà ọ̀dọ́ mi ń lo bàtà fàṣásì bàtà 950,000 ẹ kọjú sí ní obìnrin yẹn ń dà mí láàmú mo ti hánú agbo tó pọ̀ àmọ́ ẹ̀jẹ̀ ń gbádùn níbí lónìí نفسي تهن إلى مدينة طه bàbá ومتى bàbá wa Ismail àdúrà gbà نزور المصطفى ونراه bẹ́ẹ̀ bá lọ ra bíi lónìí ní kẹ́bí sẹ́ńtẹ̀ fi ṣe yìí bóyá lè jó ni wọ́n fi kọ́ Allahu Akbar.
ọtí tí wọ́n mọ̀ mú níbi ìwé àbára ni gbogbo àdúgbò èsì òfò Allah. kí ni sàwọn ọ̀dọ́ àfáà tẹ́yìn lẹ́yìn ra tì fìlàtàgíà 500,000 oníwò lọ dé sí ẹ̀ nílẹ̀ ilé kéwù ẹ̀ ní mọ́sálásí Simazari kò sílẹ̀ lè kéwú. ẹ̀ ń sàfáà lórí títì ẹ fẹ́ parun síbi kẹ́ mọ́ rìn ká plẹ́ẹ̀nì yín tí ń fò ẹ̀ sunkún ibi tí ó bà sí lọ́jọ́ alẹ́ Lọ́jọ́ alẹ́. bẹ́ẹ̀ bá rí mi bà sí ẹ sí àgbákò ولا تفني شبابك فاغتنمه bàbá jálẹ̀ ṣe náà ṣe ń gbọ́ mi ومثل بين عينيك الرحيلا لا تفني شبابك ẹ̀yin ọ̀dọ́ àbá àtẹnulẹ̀ pósítà ká Káàkiri. bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀lẹ́tẹ̀ fi ṣe pa ẹ fowó orí sunkún. ẹ dákun ẹni tó nílé fámìlì Náà. tó nílé nílùú ilẹ̀ yìí ó wá parimọ́ nìdí wa lọ sanwó sòtẹ́ẹ̀lì owó oṣù kan wọ́n ń sí èsì síbi ìkẹta tán Bẹ́ẹ̀ni. lẹ́yìn dí kìrìmùkìrìmù pẹ̀lú atẹ́gùn òfò ẹ dákun tó bá tán sí òní padà wálé àlàpà owó sì lọ kò fi ṣe ń pa owó sì tán ìyẹn ginra ṣe nǹkan lọ́jọ́ àárọ̀ ni kó lè bá fẹ̀kẹ̀tẹ̀ lọ́jọ́ alẹ́ ولا تفني ẹ wo bínísì bàbá ẹ lè rí bí ipò tẹ́fì lágùn ọ̀dọ́ náà rówó bíi tí wọ́n dágbálẹ̀ tó ju ọ̀lọ́ ni ẹ̀kọ́ títí bí ẹ̀yin gbogbo ẹ̀yin yá wa ẹ̀tọ́kọ̀ yín bá ń ṣerú ìjókòó yìí tí òbí ṣe pa ìfà létí lóru kò síbi tó ọmọ rẹ ó sọ̀kalẹ̀ sí ẹ̀yin obìnrin náà tẹ̀lé chẹ́ẹ̀kì ọkọ yín wọ́n ṣe mùrídìí ọ̀ralẹ̀ wọn rè horo wálẹ̀ ń jẹ horo sọ́ọ̀bì ehoro ni iye ehoro ولا تفني شبابك فاغتنمه odidi owó lọ́ǹtì ẹ sì fi jáde àgíríkì tán ìwà àtọkọ rẹ sí òfò ọlọ́wọ́ ti dé níjà yín ní èjòlá àwọn ọmọ tá a lè pè é ọ̀rọ̀ tí ń sọ̀rọ̀ àwàdà ni alájẹ́ àgbà tó sára maha ṣé adam tó sára markaz bọ́láwọ́ gidọ́mà àwọn àfáà ńlá pọ́lá yóò tán sí èèyàn dá àfáà odò sì ló ti sámọ́ ọ̀la wọn ò ti pè ọ́ mọ́ ọ̀rọ̀ kan náà lọ́ sọ bí odi ọ̀sá tẹnu mọ́ gbogbo òtà kan náà lọ́mọ pa áyà kan lọ́mọ kí lóde ọ̀rẹ́ rò nígbà tó pilẹ̀ àtọ̀ síríọ́sì ta ló dán lóòmọ́ lónìí. لا تفني شبابك فاغتنمه owó tẹ́ fi ṣe bíi bẹ́ẹ̀ bá ara lẹ́yìn gbòòrò tẹ́ gé ní shopping complex ẹ̀ẹ́kan mọ̀ ọ̀rọ̀ tó wà nílé láràárọ̀ èló lẹ pa ìlú ló ti wọlé bẹ̀ yẹn ṣùgbọ́n kò látúbọ̀ tán bí ètò ẹ̀sẹ̀ gbogbo àfáà tí o bá invest sórí kéwú ó sì òfò ibi tó o ti rówó kọ invest sínú àfikún parun ẹ̀yin lè rówó kéwú tó pọ̀ ẹ wá lọ nọ́mbà ọ̀kẹ́ ní kó máa ná èkó ọkọ̀ kan ní ó parẹ́ lọ́nà torí bí tẹ́ ẹ ti rówó kẹ́ ẹ ná sí mùnáfìkì ni. ولا تفني شبابك فاغتنمه ẹjọ́ tí mo lè sọ̀rọ̀ ẹ dákun. ومثل بين عينيك الرحيلا wọ́nríwọ́nrí لا تفني شبابك فاغتنمه ẹ kọjú sí mi àwọn fáànì bá sọ̀rọ̀ bíi lónìí ẹ gbọ́ ìgbàlẹ̀ dáadọ̀ ni kò lè lo ayé ṣùgbọ́n tó o bá de ìgbà rẹ mọ́nà tó fi ṣe tó dáa ọ̀ ní parẹ́nú ayé mọ́ ọ̀njà alága gbogbo nǹkan lọ jẹ́ mọ́ṣáláṣí tẹ́ ẹ kọ́ yìí bóni ní ìlú bá kọ́ ìmọ̀ọ́mù Mádínà ní wàásì ọkùnrin ní Allah ẹ correct impression àwọn èèyàn bá àfáà yìí serious tí wọ́n bú àfáà kí n tó lè fèsì wò ó àfáà tẹ́ ń bú wọ́n ní irú mi kẹ́ ń bú ó yọra mi kò lára yín n sínú àfáà tẹ́ni bú because iṣẹ́ ni ò bú mi èyí ó sí àfáà bí iṣẹ́ ni ẹ wá mú àfáà ní part time àfáà sí lọ́jọ́ kó tàn tẹ́ ń gbá tébù tẹ́nísì ń nàjú pẹ̀lú ìyá alákà
bẹ́ẹ̀ bá kúrò ní skul ẹ̀ tó ń lọ kọ́ ọmọ ń kéwù. Bàbá ń ṣe ajánásí àgbà gbogbo rẹ̀ tó ní doctorate degree. Wọ́n tún ṣe nǹkan mí ẹ̀yin ọ̀dọ́. Ẹ wo mi bú àti bá máa fi ń ṣe lẹ́yà. Ẹ̀dá kù síbi tí ń ti ráàyè lẹ́nìkan ni ò fún mi ní iv òde. Bọ́ bá fún mi gan tún wá bẹ̀ náà kí n lè ráàyè wá. Ibi òkú àná mi wọ́n gbà débi ìdílé mọ́. Ẹ ti máa ojú agbo straight ilẹ̀ ní bọ̀. Bí ìbá ṣe pẹ́ kàǹkà, àná mi kùnù ìyá ọmọ mi tí ọmọ rẹ̀ ń yé fún mi. Ìbejì tẹ́ fi ń kí mi o, ọmọ tó bí ìyá rẹ̀ ló kù. Mo wá ránṣì àdúrà wìrìwìrì lójú agbo. Iṣẹ́ yín mo wá bá ẹ̀ sínú àfáà tá àgbọ̀dọ̀ má dá lóhùn. Àfáà kan bí àgbọ̀dọ̀ dá lóhùn, ọ̀dọ̀dún ni a kó yẹn jọ lórí òfò. Ẹ̀sà ní ìjókòó mélòó ẹsẹ̀ tẹ́ fi rà yìí, Ọlọ́run kẹrẹ̀ rà fún yín. Bẹ́ẹ̀ ṣe mò ní di 100 kò lè pawó ìdajì yìí. Ajibutu li ahli ilmi kayfa tashagalu. Ó ló yà mí lẹ́nu fáwọn àfáà. Sunday man bàbá ti ń dààmú ti dàbà. Ajibutu Fáwọn àfáà. li ahli ilmi kayfa tashagalu. Ani li ilmi wastagishaw thiyab al-mamaliki. يطوفون حول الظالمين كأنما يطوفون حول البيت وقت المناسك. أجبت لأهل العلم كيف تشاغلوا. Olóyè àmì lẹ́nu fáwọn àfáà. Ẹ̀kọ́ tó sì ní ẹ̀yìn ìgbẹ̀wẹ̀ yá. Èyí mo wá bá tẹ̀sí ìpariwo. Mọ̀rú àfáà tó kó yín jọ ní bẹ́ẹ̀ bá mọ yí bàbá yìí ẹ̀rọ àfáà wèrè tí máa jákúbà láàrin àwọn ìyàwó yẹ láàrin àwọn olówó alásàbí wèrè tó kó jọ tẹ́ kàtíkè tẹ́jọ́ fìdí gbára àwọn àtàyà tẹ́bá ní ẹni náà sàfáà yín ẹgbẹ́ jẹ́rú ọba yẹn lẹ́nu tẹ̀lé àfáà mi dá sọ̀rọ̀ túlẹ̀ torí wèrè ni wọ́n jọ máa tákà jọ ní àwọn àfìdíkì. Bàbá mọ́sálásí nìkan tó celebrate lọ́tọ̀. Masha Allah. Wallahi ta'ala. Ṣé bá ń ṣe nǹkan? Àtúnṣe mi lọ́wọ́ náà. Èyí máa gbin tí máa kọ́rù yìí ni. Ajibutu li ahli ilmi. Bàbá Jẹ́rọ̀sì lẹ́ni sọ fún ibẹ̀. Kayfa tashagalu. Olóyè àmì lẹ́nu fẹ́ yẹ àfá ẹ̀kẹ́ ìrójú bá dá yín. Anil ilmi. Sọ ìmọ̀ tẹ wá sọ́mọ́. Àbí kẹ́ máa jiyàn. Ẹnìkan ní wọlé sẹ́nítọ̀, ẹnìkan ní wọlé gọ́vnọ̀, ẹnìkan ní wọlé. Èwo ló wọlé tó wúlò fún ọ rí? Ẹ̀dẹ́kùn dákẹ́dèrè. Èwo là ń tẹ̀lé tí ó kọrù yìí fún yín? Wastagishaw thiyab al-mamaliki. Àwọn lọ wọ̀sọ ẹrú ayé. Ọ̀la tó wà lára àmọ́ ẹ wá bọ̀ kalẹ̀. Ẹ wá di jẹ́ ń gidi yóò rí. Yatufuna Ẹ ti géètì kan bọ́ sí géètì kan. hawla zalimina ka'annama. Ẹ wá sí bẹ́ẹ̀ ni pé ẹ̀ lọ́lọ́. Allah. Yatufuna hawla al-bayti waqta al-manasiki. Ẹ tá a fún ní àwọn tí ò lọ́lọ́. Nígbà tó ń ta ọ̀fù Kàábà nígbà tó ń ṣe ájì lọ́wọ́. Mélòó kan lẹ pàrà lé Ọlọ́run kẹ́tọ́ máa pàrà lé àwọn tí ò tọ́ lọ́run. Allah. Ẹ mọ̀ sí ẹ sì jójó tì á. Tẹ bá níbo lé mi ládùúgbò ibi tí mo sáré bọ̀ nù. Òkàrè Ojíbútù. Yatufuna hawla zalimina ka'annama. Ẹ̀dọ́kẹ̀ ní orókè rí iná. Yatufuna hawla al-bayti waqta al-manasiki. Gbogbo bí ilẹ̀ ní. Nísàlẹ̀. Àtẹ̀yìn lọ́nà náà. Ẹ jòkó. Dákùn ìwọ̀nba tí wọ́n náà rí kí lọ fi rà. Ọ̀nà fi fẹ́ ìyàwó tó jù ọ lọ.
ẹ̀dá èyí tí mo wò ní màá fẹ́ bì èyí wá náà wọ́n ṣèrò Brazilian kí ló ń pè wọ́n lọ gbé sórí irun 250,000. بكيت على الإسلام ọmọ ṣòfò. من علمائه. mọ́tàmí làwọn ọbẹ̀ lónìí. نعم. gbogbo tó lè wọ́n wà ládùúgbò yìí tẹ́ bá dálẹ̀ mọ́sálásì ti gbé mi. ó ká ó sọ gbogbo olóòjọ́ sí ewu lè wò ó dálẹ̀ àní dọ́ọ̀bọ̀tún lórí èyí náà èyí gan ṣe fi hàn. وهم يتركون العلم من أجل درهم. ẹjọ́ ẹ dákun wọn ò lo ìmọ̀ mọ́ nítorí owó tí a fẹ́ ní nígbà tẹ́ ẹ lò mọ̀ owó sẹ́rù yín àbí òsẹ́rù yín nísì. ìsúntà bá sin olówó tó yẹ múni lọ Mẹ́kà tó bá sin ọlọ́run bí àdìjẹ́ náà ni ó mú ọ lọ. ọwọ́ ẹ ti fúláwà a ní àfa kò tí kàn yín lọ́dún ni ẹ múra sísẹ ó tún bá kó bàtà ó tún di dírẹ́fà wọn bá wọ ọmọ lọ skul lọ sin ọlọ́run bẹ́ẹ̀ gbogbo ilẹ̀kùn ní òsì fún ọ. ولو أن أهل العلم صانوه صانهم ولو عظموا في النفوس لعظما. jẹ́mọ́ ẹ dákun ṣé ń tẹ̀lé mi àbí ẹ tẹ̀lé mi mọ́ èmi náà tẹ̀lé mi sí lẹ́ẹ̀ tẹ̀lé mi ó dàbọ̀ lọ tẹ̀lé mi dé sẹ́nìkọ́ tẹ̀lé mi ní sí. لو أن أهل العلم. kí ló fà á táwọn àfáà fi ń wó lónìí ẹni kí ni àkọ́kọ́ aṣáhàwà ẹlẹ́kẹ̀ẹ́jì ọmọ tí Yorùbá rẹ̀ kí wọ́n gbọ́ àwọn àfáà ti ń lé adùn jù ṣáhàwà tó lè bẹ̀rẹ̀ adùn ara ní ká fẹ́ wọṣọ 1 million láì nílẹ̀ 50,000 ẹ wò mí aṣọ ni mọ́tò ni yóò depreciate tó bá yá ni ó ti wọ lánàá ọkọ̀ ọdún kẹwàá ni kò sílẹ̀ ọdún mẹ́wàá tí bá ṣe pẹ́ sí ní ọmọ wọn sí. ìbílẹ̀ kẹta àwọn bá mi yẹn bàbá bẹ́ẹ̀ tí ń bẹ̀rẹ̀ 70,000 mo bẹ̀rẹ̀ ń bẹ̀ mo lè ra plot méjì mo sàn kan cash ìkànnì ṣe wá sí káàkiri ọ̀fà mo fi ra. lónìí níbi tí ilé kẹ́mi wà yẹn etí mo ra bóyá bíi last 6 months 2.5 million ní plot kan now ó ti di 3 million bí tá a ṣe ra lẹ 70,000 bí tá a sì lágbára lára ẹjọ́ náà abẹ́ tiraka èèyàn sáà ní kú mo sanwó ọ̀kan mo wá dà mo ka kówó kan kò tó pé làwa ń rà ní 2-3 million àwa lè ra 40 rẹ̀ nísìn. èèyàn gbọ́dọ̀ serious láti ìgbà tí o ti tó pa náà ni. ìjẹ́ mọ́ dúró de kó fẹ́ pọ̀ tó bá pọ̀ tán ọ̀ ní ráàyè ṣe mọ́. ولا تكسل ولا تك غافلا. ìjihad ẹ jẹ́ gbìyànjú ká déèyàn. ولا تكسل. bàbá ọjà náà sí àgbà àmọ́ méjì ò ṣe é papọ̀ oge àti àṣeyọrí ò lè tẹ̀léra wọn. lásìkò tó bá fẹ́ ga ọ kọ́kọ́ pa oge tì ọmọ ṣe bí ẹni pọ̀ tiẹ̀ sínú ayé nígbà tó bá dàgbà tán nínú ayé tó lálùbáríkà tán ntọ́ ní yóò wá doge rẹ̀. gbogbo ọkọ̀ tá à ń kó ká lónìí tí máa ra ń jọ́ náà ń ní kọ́lé kéwù nǹkan kọ́ rà yín o nígbà mo kọ́ tó wò má gbọ́kọ̀ 150 million lónìí mo ti ní tó ti lé ní bílíọ̀n kò sí èbú mọ́ bẹ́ẹ̀ kí ni fáàrí tiẹ̀ alágbára aláṣọ bíi máímáí tọ́kan oru ẹ̀gẹ́dùn káàkiri ọ̀wá ronú pé mo ní dàgbà sí gbogbo fìṣẹ̀fìṣẹ̀ àbá aráfẹ́ rọ̀ bára bá rọ̀ tọ́tọ̀ sí ń pa ọ̀fẹ́ wo orí sẹ́rú ẹ̀rọ wá nǹkan ṣe o. ìjihad wala taksal. ẹlẹ́ẹ̀kejì bàbá ṣáwọ́tì lè bá tì ní adùnnú ká lè jẹ nǹkan jù wọ́n sì commission kù èèyàn jẹ́ 20 million tí wọ́n pàtẹ́wọ́lé lórí ni tìbí yóò yàgbẹ́ yóò tọ̀ náà ni ìwọ fẹ́ jẹun àáfà wá ní kí wọ́n ra àṣà pé gbogbo páàtì màlúù abọ́dì imú díẹ̀ irú díẹ̀
apá díẹ̀ àwọn díẹ̀ èrìgì díẹ̀ nǹkan nú àṣàkẹ́ ẹ̀wà àwọn àwà ikú abọ́ wọn jẹ́ ń dá ọlọ́lá mú fún اجهد ولا تكسل. ó sọ tó jẹ́ láṣeyọrí nù kápẹ́ lẹ́nu yín fẹ̀ tẹ́ ń dẹ̀dẹ̀ kú jẹ ẹ̀ nínú wúra lẹ̀ gbogbo ẹ̀dá tẹ́lẹ̀ rẹ bá ti fẹ̀ ju owó rẹ lọ kò ní kí oríire káàbọ̀ ẹ̀yà wa kí n bá sọ̀rọ̀ lónìí àwọn ará wa là ń bára wa sọ̀rọ̀ tó rà mọ́ra wa agbo àwọn àfáà láwà àfáà tí ó lẹ́yìn sá àfáà àgbà kó wá kọrú èyí because àṣeyọrí ti sọ yín dàgbà mọ̀nàkàì àwọn olóyin wojú mi ni bẹ́ẹ̀ fẹ́ rí yín fi ẹ̀kàn ní bọ̀dẹ́ wá kí mi à ń ṣe kinní kan kékeré báyìí ibẹ̀ ló ti máa dọ̀bálẹ̀ pé ó kọjá yìí mi àṣìwọ̀n bàbá wa ọ̀ ní ṣòfò àṣeyọrí ní mú yẹn command the respect ẹ lọ ní àṣeyọrí o èyí tẹ̀ ń bá káwọn ò dá o ọ̀gbìn mo mẹ́sàn-án sí yàrá kan pálọ̀ kan ọ̀ ronú tánà bá tó bìnrin mú wa léṣe kí wọ́n máa lé àwọn bọ́ọ̀lù lórí bẹ́ẹ̀dì ni tètè sáré ní ìsìn tó dilẹ̀ kọ́ ìmọ̀ tí wọ́n bá tọ́ ṣe kó tó di pa ọmọ rẹ̀ mọ̀ sí ìyàwó rẹ̀ mú sí ìyá rẹ̀. bàbá owó tá a fi ṣoge ju owó tá a fi kọ́lé lọ ẹlòmíì ní aṣọ 200 bíi 50 àmọ́ lè mi rẹ́ǹtì ní sùn kí làwọn gbádá ti ń sọ fẹ̀ẹ̀kan lásọ méjì kọ́ lọ sórí ara rẹ̀. tí wọ́n gbọ́ àwọn ọ̀làwọ̀n ń gbọ́. فندامة لعقبال من يتكاسل. jàmbá ẹ̀ tún ní náà títún máa ń já àfa àgbà ní kílẹ̀ kejì alìjáhàlù ẹ mọ̀ rògbẹ́ tó máa kéwù ní gbogbo wọn ni wọ́n máa kan alìjáhàlù ọ̀tọ̀ ní kéèyàn máa kéwù ọ̀tọ̀ ní kó máa tó kàn láyé. bàbá àìmọ̀kan tí ẹ pẹ̀lú mi tí ẹ wò kẹ́pẹ́ lára àìmọ̀kan tẹ̀ ń bá bínú kó mọ̀ kán tó bá mọ̀ kán ló yẹ kó mọ̀ kó o kọ́ lé kéwù yẹ kó mọ̀ kó o ní mọ́ṣáláṣí ìwọ́n tó ń sàfẹ́ ẹgbẹ́ gbọ́dọ̀ wáyé tó mọ̀ ẹgbẹ́ tẹ̀ ti dojúrú ní sẹ́ni kí ló dé interview rẹ fi ń gbà yàn. Sàtífíkẹ́ẹ̀tì ni ẹlẹ́mẹ̀tì ń sàfẹ́ ẹgbẹ́ ọdún kẹwàá ni ó kẹ́lẹ́ nǹkan tó kàn ní bóyá bí nd àdáṣà tó kàn sí kan wúwú nítorí ìyẹn education wọn náà yìí mọ́kẹ́ ojú ọ̀dọ̀ asọ́dọ̀ ọ̀gá rẹ̀ tó bá sì ní nǹkan rẹ̀ wọ́n lọ̀gá ara rẹ̀ ká ní òyọ̀ mi ń sẹ́ nísìn ọlọ́mọ ti yọ̀ á. Àmín. Mo ní nǹkan ìlú bí fàárí bá dé mo ní nǹkan ara mi. wàlá tazọ́kẹ́. ní o gbọ́ nǹkan ìlú ni máa mú ọ̀fà nǹkan ara mi ní máàlì tí mo kọ́. akọni jahali. mọ́ṣáláṣí ọ̀fà ni ọlọ́run ló mọ àrà tí ó tún gùn nínú fámìlì wa bóyá ti bí àbí wọn tí ì bí àwọn ibi tí mo kọ́ wọn yìí contest ẹ̀ wọn sì lè bá yẹn bí ẹnìkan lè dé kó lòun ló ń ní ní òun ló bá mi kọ́ ní ìbí ọ. kí ló dé tẹ̀yìn ọ̀dọ́ ò ní nǹkan ara yín kí ló dé tẹ̀ ní àbẹ̀kẹ́dẹ́ ilé ká máa sábà. ìwọ lọmọ yín tòlótòló. wàlá tasọ́ akọni jahali. wàyíyáka wàyíyáhó. bàbá jánásì ọmọ ẹgbẹ́ dàbí láwọn díẹ̀. wàlá tasọ́ hapa. ó ní wọ́n tọwọ́ bẹ ní náà. akọni jahali. ó ní wọ́n bá aláìmọ̀ kan rìn. ẹni tí ò ní ronú kọ́kọ́ ni nígbà mo débi tí mo kọ́ sọnù wọ́n sọ fún bàbá wa nígbà wọ́n sọ fún bàbá wa jánásì pé èèyàn ló ní bí ìgbàgbé ẹ ẹ wà nù àwọn tí Ọlọ́run yà sọ́tọ̀ ẹ kó nù àwọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ tó tẹ̀lé ẹ tó fọ̀rọ̀ lọ kan mẹ́mọ́ fọ̀rọ̀ lọ wọn tọ́wọ́ lọ ní 1 million inú oúnjẹ tó wọ́n jù ní ojúwe fún ọ àti sọ fẹ́ ká náà ní ìsìn tí ó tà já lọ pléètì kan 150 àwọn ẹbá mi travel ojú ọjà wá funfun jọ náà sọmọ ní funfun ẹ tí ẹni tó pè á tó bá gba hòtẹ́ẹ̀lì fún wa náìtì kan 800,000 náà wọ̀nyí mo sáré tí a ń lọ tí a ń bọ̀ nínú kí lè fẹ́ ní àlè súnú mọ́tò ni múlẹ̀ lè súnú rẹ̀ sáré múlẹ̀ lè gbowó yìí
Never gba o. Wọ́n bá lọ jòkó ti lè tí ìdàsúrà. Wọ́n sàrò lójọ́ mọ̀ mo tí náà o. ولا تصحب أخا الجهل. Tó bá ṣe pé wọ́n sùn dáná àmọ́júmọ́, aláìmọ̀kan ni ẹ́. Ṣé ká sùn ká jí lẹ́sùn ní 850? Má fẹ́ nà wọ́n pàjọ́ náà. Tótó, ń tẹ́yìn mọ̀ fowó ṣe ni. A sì wọ bẹ́lá aago 12 lóru. Wọ́n sùn dàsùn báyìí sẹ́yìn mélòó kú tó lè pèrú. Ẹ̀yin ọ̀dọ́ àfọ́ ẹ̀ ní náà. Ẹ̀ ń ṣe bí hàn tó ti lówó. Ẹ̀ fowó mọ́ṣáláṣí jẹun tán. Ẹ má kú ò láàfáà. Kódà kẹ́ ẹ máa mímú mọ́ lówó. Ẹ máa pìrìsẹ́tì ara yín bí àfáà. Àwọn aha oúnjẹ ìwọ náà ní same kí ni ń sèmù lára rẹ tó jẹjẹ 150 pléètì kan mo yẹ̀yìn náà ni kí wá ní ó mú àtàfi wá dépò tó ga kí n máa lọlé. وإياك وإياه. jẹ́mọ́ kìsánù làárìfì ń bá ti kéèké yọ̀ǹda mi tí bàbá wa yìí ní tẹ́ fi ga torí bàbá ní والعارفون èmi pè ní bàbá o. فنابه لم يشهدوا. because tí n bá lè pè yín ní bàbá mo ti jogún ẹ̀ tí ò lè pè mí náà bàbá nù. شيئا ẹni tí ò bá ti rí béèyàn ṣe rí lọ́dọ̀ Ọlọ́run ni ó mọ̀ ṣèkà. سوى المتكبر المتعالي. àwọn community stand lọ bàbá mẹ́rin ló kọ́ ọ́rùn mọ́ṣáláṣí kò lè pé ní generation kan mọ́ṣáláṣí ìlú mi ìran 10 ló kọ́. والعارفون ó dàbí kíní kan kọ́kọ́ gbé báyìí kó gbé yípo gbogbo ìlú náà kó tó wá gbé sáàyè ẹ̀. àwa táwa ń bí nìkan la rí Ọlọ́run o. فنابه لم يشهدوا شيئا سوى المتكبر المتعالي. ẹ̀yọ́ bàbá ní náà ẹni tí ò ṣe nǹkan yọrí rí kì í mọ iyì nǹkan. èwo ló dálẹ̀ tó ṣe yọrí. إذا لم يكن للمرء ní àkọ́kọ́ ẹ̀yin ìyàwó ní náà sáfẹ́ lálùbáríkà ẹ̀ dá mi lóhùn fa ẹ̀yin bàbá ń kọ́. àkọ́kọ́ ń bẹ̀ àtàtì híhù lọ fọ́nra rẹ mọ́ ọkàn rẹ dẹ̀tí gbogbo ẹni tọ́kàn rẹ ò bá mọ́ kò lè soríire. tí mo lè máa ká lọ bàbá wọ́n àti mo pè é lálátúnṣe. mo ní bàbá wa ni wọ́n jòkó yìí ń síwì bẹ́ẹ̀ bá kú sípò ọmọ ní ẹni débi tẹ́ ẹ dé yìí. wàláì bàbá ni ẹni tí ò bá mọ̀ ní o mọ̀. والعارفون tẹ́ ẹ̀ bá ní di bàbá ẹ̀ ní di tẹ́ ẹ ṣe é ṣe ni. bẹ́ẹ̀ bá ní bàbá ni ẹ̀ ní jòkó mọ̀ káwọn bàbá yẹn ni. wọ́n ìta àmọ́ rí bàbá lára ara wa kẹ́nìkan ló kan ru yín kò ní sìn kó tó lérò èyí bá màdí ó ti fàn. ẹjọ́ ṣé mo ní máa sọ̀rọ̀. فنابه òun lájọ́ jòkó yìí. bóò nínú wá ṣe rí síra wa. لم يشهدوا ẹ̀jẹ̀ sọ̀rọ̀ sì dùn mí. شيئا سوى bàbá ẹ̀yin ọ̀dọ́ àfọ àtẹwọ́ ẹbẹ ní náà ẹ mọ̀ ọ̀nà kẹ́kẹ́ dàbí ẹnìkan mọ́ ẹ tọrọ kọ́nà kẹ́yìn láàyè tí àti gbéra wọn lẹ́sẹ̀ jù. bẹ́ẹ̀ mi ṣe wá bí nísìn yóò wá lé yín láàárọ̀ ẹni kí ni wàá béèrè ntọ́ gbé mi fún mi ẹ kàn máa wú ni ẹ tí ní Yorùbá mọ̀ ò lè ga tó bá sì ga yóò wò kẹ́yìn ni ẹni kí ni ẹlẹ́ẹ̀kejì àtàhákìkù gbà pé Ọlọ́run ní gbogbo nǹkan kó dá ẹ̀ lójú pé Ọlọ́run ló ṣe yín báyìí ni ò tó ní lásídẹ̀ǹtì lọ́kàn bí ò bá ti gbà yóò ṣubú. olóyin ẹ̀yin àwọn ẹni náà ẹ̀yin bàbá ẹni náà
gbogbo ohun tẹ́ ẹ bá rí ẹ má ti rí ẹ ní pàápàá Ọlọ́run lára kan náà bẹ́ẹ̀ bá rí Ọlọ́run kẹ́ tó rí ní tó ṣẹlẹ̀ ẹ̀ á kọlu Ọlọ́run tí ń dára. al-arifuna ìmíràn Ọlọ́run lára yín o. fanau bihi lam yashhadu mo rí Ọlọ́run lára yín o. shay'an siwa al-mutakabbiri al-muta'ali. Ẹ bàbá wa hifdhun nafs ẹni tí ó jèrè yóò sọ ẹ̀mí rẹ̀ oníjẹ́mi ìrorun tí ò dáa sí tó dáa gbogbo ẹ̀dá tí ò bá kó ẹ̀mí rẹ̀ ń jà mẹ́mí ní ó bà tiẹ̀ jẹ́. bẹ́ẹ̀ tó sí ara ń ta yìí kí ẹ tún wá rò pé sáà nìkan làá máa sìn ni ọmọ ṣé wàá dààmú ni ó tún ṣe wá tó báyìí ẹ̀mí rẹ̀ ti ṣe nǹkan oṣù ni ó kó fáírọ́ọ̀sì ni bí bàbá òbí bẹ́ẹ̀ ti yàlẹ́ yà ẹ́ ẹ gbàgbé ẹ. rẹ nígbìyànjú àwọn náà nígbìyànjú. bẹ́ẹ̀ bá nígbìyànjú ni ẹ̀ ní di dókítọ̀ ẹ kàn máa lo òde táwọn ti wọ́n sọ búrú ni ẹ̀dúró. ẹ̀kọ́ orí wàlí máa ta ló gbàgbé fún yín. èmi mo dé yìí wọn kà sí fòdì kàrò. ẹni kò náà ní. ẹ̀rí ni kí wọ́n tẹ́sí adé orí ìdàrú ni ẹ̀rí dé bá ní ọlọ́run yóò kọ̀ yìí. ṣé àwọn pé ẹ ti kúrò nípò bẹ́ẹ̀ kódà tí ẹ lè ṣe àwọn tẹ́ pọ̀ sí là ń ṣe jù bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ni. lórí kí ni ẹ ti ronú pé tí bàbá ò bá bí mi ṣe ní dé yẹn ẹ gbàgbé ẹ yọ ní mọ́mọ́ fà kú òun bẹ́ẹ̀ àṣeyọrí mi ó tó mi lò èmi ṣe dánlè mọ́ rárá o dánlè mọ́ nǹkan ni mi tí ẹ máa dé gba mùsíbà mo máa ń sọ nígboro Ọ̀fà àmọ́ àwọn mi fẹ́ sọ lọ́rin ẹ̀gbọ́n wo ẹgbẹ́ gbogbo tó wù yẹn ṣe oògùn mi ti là mí ó kù ní bàbá rẹ̀ èló náà ń dé fún àtòbí aníjọ́ èló lè ní gbà lónìí. wa ma yujidi iftikharuka bil awali. ẹ̀yin ọmọ abi ìtẹ̀wá bí ọmọ abiran ẹ má jẹ́ràn yín ọmọ gbìn gànàgànà ẹ ṣiṣẹ́ bàbá kẹ́wá débi kẹ́kọ́ wọn sọ búrú mẹ́sẹ̀ wọ́n ẹ má yẹ mùdírù yín dà kúnlẹ̀ síbẹ̀ yẹ díkàrú ìdè wọ́n ṣe àmọ́ tí èèyàn bá ti ń bọ̀ ọjọ́ mi kí wọ́n ṣe ó họ ni ọmọkẹ́rẹ́ di mélòó di mẹ́rin yá ògbèrè lọ fúgbà ló ṣáádà bá kó méjì dánú rẹ̀ ọ̀nà àpẹ bísì ẹ sì discover ara yín pé tí mo fẹ́ ṣe ni kọ́ máa fáwọn tó ní lálùbáríkà làbúdàláwò anyakuna muqbilan ala sha'nihi yóò kọjú mọ́ tó wá sí láyé ni lèyìn òfin ní ọmọ kí bàbá rẹ lẹ́rù ọ̀nà ká ẹ̀. idha lam taftakhir. mo máa ń sọ fún ọmọ kí ó dáàdì mi pé ẹ̀yin ẹ̀ sakọ̀wò ẹ̀ tó tún àkọ́ wa fún ìbá tó ní kọ́ yín bí dáàdì mi ṣe kọ́ yín ń tún ní kọ́ ẹ̀ kó wa. fakhran jadida. tájú bá máa fà tí ń kúnlẹ̀ fún ọmọ kí bàbá rẹ kò tún àmì. mal fakharu bil azmi ramimi. ẹ jẹ́ kí ẹ̀mí yóò dá ẹ̀mí làbí mara lò níbi ìnísìn ẹ̀mí gidi ọ̀wá ta ọ́ mọ́síláṣí àgbàtọ́ ọlọ́rọ̀ ogun fún pálóòrù yé ẹ̀rí èkó onú rẹ̀ yé sórí ẹ̀kọ́ akọrù ẹ̀ táwa ló wáyé ìbíjọ́ ti ń sogún ọdún bọ́dún mẹ́wàá lórí tí ìyá kan fẹ́ kú mo dẹ̀ wà lójú wíńdò báyìí wíńdò lé mi èyí ò mọ̀ rí tàwọn ò ní rí yìí fún wa sọ ní ọlọ́run tí rárá bí ló yẹ kó bí ọmọ ẹ̀ ìyẹn màmá tó bí ni ìgbéra wà pé lẹ́sẹ̀ kì í ṣe dandan yọ orí òkè ajá tó tó ìlú wàmí o èèyàn tó pé yóò wá jiyàn tí n bá bí mo wá sí wíńdò ó ní ta ló yẹ kó bí ni mo wá padé padà gírísì mu. wa mal fakharu bil azmi ramimi wa innama. tó fẹ́ nísìnyí má rò pé ṣé gbígbà àdúrà gbàdé yẹ kókó yìí sọ fọlọ́ kó ṣe tiẹ̀ fún ọ wọ́n lè má ṣerú èyí kó láti jẹ mọ́ṣáláṣí ṣé bẹ́ẹ̀ kọ́ ni ní èmi ń tiẹ̀ tó ń ya fọ́tò rẹ̀ mú un lọ ní kọ́wọ́ rọrùn sùn mọ́. sabaqat
مقادير الإله وحكمه Mo dá mi lóhùn mọ́ o. فأرح فؤادك من لعل ومن لو. Al-qiyamu alẹ́ wà fa'il ubudiyya. الله. Ọ̀gbọ́. Pípé àdéhùn pẹ̀lú Ọlọ́run ni mí. Ẹrú Ọlọ́run ni mí. Kọ́ dúró lórí ẹ̀kọ́ mọ́ yẹ. Má yẹ. Bàbá, Náà, ẹrú Ọlọ́run ni o. ẹrú Ọlọ́run ni yín. Òun lẹ dúró títọ́ ìdò ní ẹ má kú ọbẹ̀ o. Ẹ má kú ọbẹ̀ o. Ngbà nìkan fẹ́ kọjá ìyẹ̀sí ní jòní kí lójú wa ìrí tán. Bọ́ tún wá bá mi nù lẹ́nu lé mi jẹ́jẹ́ fa. Bàbá ibi tó dá yìí dá. Ẹja tó fún yín ló kẹ̀kẹ́ ìkéjì. Mo ní kíni kí n tó fi kún. Àbí? Lọ́tí yẹn bá ti dá pẹ̀tẹ̀ sóyin, ayé oyin ò ní dùn mọ́. Kò ní dùn mọ́. Ìwà tó kàn rẹ̀ bò lẹ tó. Ẹni tó ní kí wọ́n á fọkàn kéjì ìyàwó rẹ̀ ní ń bọ̀ o. Yóò fún rẹ̀ ní setback. Àbí? Ẹni tí wọ́n bí ẹni náà, Náà, ẹ̀ sì dáhùn. Gbogbo tẹ̀ ń wò ó jẹ́ ẹ má kú ò lẹ́rú Ọlọ́run. má kú lẹ́rú Ọlọ́run. Ẹ takú sẹ́nu ọ̀nà rẹ̀. Gbogbo gíga tó bá ga tó fi rí Ọlọ́run sì máa ọ̀ wà ní padà ní. Ló wálẹ̀ padà ní o. Àwọn fáwọn nǹkan complex ká. Ẹ̀rọ̀mí ò ní mọ́ṣáláṣí lòdì. Bẹ́ẹ̀ ni. Kìí ṣe Òun sẹ́fọ̀ 30. self-com. Ẹlòmíì ní 40. Ẹ, Kò nílé ọlọ́wọ́ ẹyọ kan. bẹ́ẹ̀ ni. Ta ni ó gbà àbàjẹ́ lọ́dọ̀ ara ayé? Bàtí àfáà bá kú sẹ́nu ayé wíwá. Ṣé létà ń sòṣe bó ṣe tó nì? Ṣé lè yí fẹ̀ tó báyìí? Bàbá ti ń dáhùn. Kí ló tẹ dílé Ọlọ́run ojúlé yín lọ? Ọlá pẹ́ ìgbàgbọ́dọ̀ ló sọ yín dàbá yìí nì. قف على الباب قليلا Wọ́n sàn ké ogun ẹlura wọn. واجعل الذكر سبيلا. Àrìnà àìndàlẹ̀ hókùnmí. Ẹjẹ́ a máa yọnu bí ìdájọ́ Ọlọ́run bá dé. Ẹni bẹ́ẹ̀ ṣe ń kíbọ̀dá wọn lẹ́ẹ̀kan ni. Bẹ́ẹ̀ ni. Bàbá Adárẹ́sì wa ní àgbà wa nù. Àgbà wa nù. Ṣẹ́kú bẹ́ẹ̀ sọ fún mi. Bẹ́ẹ̀ ni. Ọ̀kan náà tó dé. Bẹ́ẹ̀ ni. واجعل الذكر سبيلا. Mo ń múra àti sọ̀kalẹ̀ náà wọ́n dé tiẹ̀. ولزم الباب غدوا وعشيا واصيلا. Ẹni bá yóò bá ẹni bí òní ṣòfò. إن عندي للمطيعين شرابا سلسبيلا. Ẹjẹ́ yọnu. Káyọnu. Bí ìdájọ́ bá gbé ẹnìkan. Ó kí ẹnìkan. Bàbá wa jáná sí àgbà. Ẹ bá ń sọ bẹ́ẹ̀. Ẹ wí jákè ni. ولزم الباب غدوا Bó lọ wí. وعشيا وأصيلا. Bó lọ wí. إن عندي للمطيعين شرابا سلسبيلا. Ẹ ní parẹ́fà. إن تطعني لم تجد لي للمطيعين خذولا. Ẹni ní mọ̀tápàrọ̀. إن تطعني لم تجد لي للمطيعين خذولا. Ó sì ká mi lára bẹ́ẹ̀ tí yóò ń bà nẹ́bí. إن تطعني لم تجد لي Ṣíṣe yìí máa ti jòkó. للمطيعين Abajada. خذولا. Abàjádà. إن تطعني لم تجد لي Ibi táwa kásẹ̀ sí. Ní mọ̀tápà wọ́n mọ nǹkan tí ń sọ. للمطيعين خذولا. Olólùfẹ́ wa tààrà. إن تطعني لم تجدني للمطيعين خذولا. Ṣé yìí mọ̀tápà? Mo ń múra ti sọ̀kalẹ̀ lẹ́dẹ́. Ẹdẹ. Àwọn tí èèyàn ń ṣe tí ì fi parun. نعم. Tí gbogbo wa jọ jòkó tí wọ́n ní kébè jẹ́ spíkà kí n sọ. Náà. Bàbá wa jáná sí àjà. Àwọn ni chairman sí tiwa. Bàbá ṣe wàá dá wà ń bẹ̀ gbá wà ń bẹ̀. Àwọn àmẹ́. Bàbá ń sàkámà kí ló dé? Tó. إن تطعني لم تجدني. Ẹ́
yóò dà ẹ̀yẹ́ fi máa tí mọ̀ tápalẹ̀. للمطيعين خذولا. ẹlọ́kọ̀ ẹ̀tẹ̀lé mẹ́rí náà kí ni ń sí ọ̀gàn wọn ò gbọ́dọ̀ mú ọ débi tó dáa fi kó tútù mú ọ. ẹ jọ ṣé àgbàgbọ́ náà ló kọ́ bí ẹ gbà bí àmọ́ náà fi rán ike lọ kọ́ èmi sì ní ó dùn mọ́ mi gbogbo ẹ̀dá tó bá dá fún kòkòrò bí lórí rí ẹlòmíì. mo kí n kú sẹ́ o because irú èmi náà kátà tó kíyọ̀ tó dùn ojúrí ojúrí ìwọ gan ni ajúrí agbák àmà ẹkúṣẹ́ ẹkú èrò pé ẹ fẹ́ lọ́jọ́ alẹ́ tètè pìpì alẹ́ kalẹ̀ mo ní mọ̀sálá tí ń jọ ni mo bá máa kéwù rẹ̀gẹ́dẹ́ mo náà tún rí nǹkan ni ẹ gbọ́ tẹ́ ẹ bá dé Èkó lẹ́nì Sẹ́ríkí Kàdìríyà ẹ gbọ́ Sẹ́ríkí Kàdìrí ẹ gbọ́ wọ́n sí mọ́sálásí kan wọ́n sì lónìí sọ́la sí sátọ̀dé láti Baghdad lẹ́ni tó sì ti wá sí àwọn tí ó rí láti Baghdad 50 million ẹ fi kún ọ wá olówó àfa ńláńlá tó wá fọ́ mọ́sálásí àti ilé kí ó rẹ̀ gẹ́dẹ́ mo rí ilé kí lọ́dọ̀ yìí mo rí gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀mí ní sẹ̀yìn àfa ọba àmọ́ ṣe òde bíi tí a lówó má fi sí àfa lẹ̀ má sì kọ́ ìsá àfa mọ́ torí lọ́sẹ̀ kẹ́yìn ayé rẹ̀ nígbà tó dé bá dá ọ àfẹ́ mú kí lódì yóò wá yíwọ́ fún ọ. báyìí mọ́sálásí ṣe jẹ kótó international ìjára bí pé ìsá àfa mọ́ àfa mi ò tiẹ̀ fẹ́ bá àfa rìn mọ́ ó fẹ́ dá sọpọ̀ ìsá àfa mọ́ tó bá yíwọ́ jọ pín mọ́ orí ẹni ni ìgbà mélòó lèèyàn fi jábọ́ ọlọ́mọdé àmà padà sí ibú sọ́mọdé ṣàpèjúwe rẹ̀ bì bàbá tí ẹ bá fẹ́ gun 10 stories òwe wákàtí tí ogun kó tó dókè ẹ dá mi lò àmọ́ tá a bá lẹ̀ látòkè sórí lè ṣẹ́jú 5 bẹ́ẹ̀ bá kọjá ẹ̀bí ṣe máa bọ́lẹ̀ kan náà nù gbogbo tó fọdún 25 ṣe yóò tálà ní wákàtí kan ní ìsìn. parí ọ̀rọ̀ mi al-akhlaqu as-safila àwọn àwà tí sọ ní dẹni ilẹ̀ mo wí kan bẹ péré lẹ́ẹ̀kan al-jahl gbogbo àfà kọlẹ̀ lè kí ní aláìmọ̀kan àfà tí ò bá ti máa tó kàn aláìmọ̀kan ẹni kìlẹ̀ lẹ́ẹ̀kejì mo wí ash-shahwa bẹ́ẹ̀ bá di adùn débi pé òun mọ tí ó sì lọ́jọ́ alẹ́ rẹ̀ aláìmọ̀kan ni tẹ́lẹ̀ mọ́sálásí ẹni tí ò kọ́ rúlé yín tí ò kọ́ mọ́sálásí tí ò kọ́ tí gbogbo àtàjọ kọ́ ọmọ lo bàtà 2 million ẹjẹ́ já mú láàrò kí wọ́n lọ fọ́ ọpọlọ rẹ̀ ó mọ̀ ti ya wèrè bàtà tó lè gbó táyé rẹ̀ ògbò lọ́sẹ̀ tí ò lè gbó bàtà tó lè jí kó lẹ́nu ọ̀nà mọ́sálásí ṣe bá ń jí ti mùsùlùmí kò ní tí ò ní ètí jáná sí lọ onímọ̀síwá sí kí tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ jùmọ̀ ó kó mọ́sálásí bàtà kalẹ̀ ní ń fọ́ lálálá àsẹ́nìkan ti ń sùn ṣíù tó sẹ́rà láti kú dọ́nù tuntun èyí gbẹ́nu ó kèrè rẹ̀ báyìí àná mi ṣe ní jọ náà àwọn kí ló tẹ́ wọ́n sọ ṣíù ni mo wọ̀ wá bàbá ojú rẹ̀ wá kòrò mọ́ kí ló dé dá ó lè ń bẹ láyé sá mo ní wọ́n sẹ́ mọ̀ ni sọ ẹ̀ẹ̀kan lèèyàn gọ̀ ọ̀mọ̀ àtijọ́ ìwà kóòtù síwájú báyìí tí wọ́n ṣe wá àsìkò tí ó gbé ọ yóò sojú èmi rẹ̀ wọ́n á gé 2 million náà ló rà ẹgbẹ́ yóò ṣubú títì ní. àṣẹyìn àfáà kó tó di pé máa kásà pé jàyé sẹ́rọ̀ olówó tẹ̀ ń bá lòde wọ́n ti sí tiẹ̀ mọ́ wọ́n ti invest gbogbo tí wọ́n ná èrè ní ẹ̀nà wọn lójú owó láéláé ẹ̀yìn àfáà lẹ̀ máa ń pa wọ́n sì kúrò lóde ọpọ́n 10,000 ó sì yọ sọ point and kill wọ́n sì pa ẹja fún ọbẹ̀ lóde tọ́lé má lọ mí mọ́ lóṣù kan. wọn mọ béèrè ẹ̀kẹta mọ buhari ò béèrè wẹ̀yìn gbogbo nǹkan ló kù sí troubleshooter doctor nù. àṣẹlẹ̀ kẹta azulmo gbogbo ìrántà wa ti báńdì ààbò sí yóò mọ yẹ̀yẹ́ tí èkú ni
máa yẹ̀yẹ́ ẹni ni. ẹ dá mi lóhùn jẹ̀mọ́ ẹni kí ni ń jábò sí ntọ́lọ̀ ń pé èèyàn ká mọ̀ lè fi pè é Ká má lè fi pè é. èèyàn fẹ́ kí mi nígbà ní akí gbogbo àfáà lórí ìjókòó kò hàn kí wọ́n mú ọ̀fà ní mi alábòsí ni kó tó délé ọ̀kadà ó sì lè sí. وما من يد إلا يد الله فوقها. kí fẹ́ kí má lè pè é ní dókítà kí má lè pè é lọ́mọ ṣé wàá Adam ṣé wàá pè é lọ́mọ ilé lè mọ́ mú ọ̀fà ní. ولا ظالم kí má lè pè é lájá náà sí àgbà àbòsí nù. إلا سيبلى بالظلم. kí má lè pè é ní Sheikh Ismail àdúrà gbà àbòsí nù. bí n pè é ẹni tí ó pè é fẹ́ ẹni pé òun ló ní mọ́sálásí tó lè ní tèmi ni kí má lè pè é ní ẹ̀bá kọ̀rọ̀ nísìn tí bàbá mi níwà ló pé bí ohun tí ò yáwọn èèyàn ni pé àìlè pè é bọ́lọ̀ ṣe pé ògbóngbó àbòsí ni kí kankan mo kí àfa àjùmọ̀ ṣé mo pé dókítà ni àbí ìrẹ́ ni sọ fún mi kí má lè rọ̀rọ̀ kí mọ́sálásí nísìn kí ni mo fẹ́ kẹ̀tẹ̀ bẹ́ẹ̀ ni ìmọ̀mọ́ ọ̀fà ni mí àmọ́ tẹ́tẹ́ fún alówó sí mo gbá mi gbà lọ yìí mo ti sọ̀yàn dàgbà pọ̀ kéwà sọ̀yàn dàgbà owó àsọ̀yàn dàgbà agbára lè sọ̀yàn dàgbà ipò a máa sọ̀yàn dàgbà iyì a máa sọ̀yàn dàgbà. وما من يد إلا. bàbá ẹ̀yin ọ̀dọ́ àfa àṣẹ ìgbọ́ tèmi ẹ̀ dá mi lóhùn ẹ jẹ́ máa pera wa lágbàlagbà ẹ fẹ̀ gan kú ọ̀nbẹ. يد الله فوقها. lórí ni bàbá ní mọ́sálásí pé bàbá lẹ́dẹ̀ yìí ṣé wọ́n ní kí ni má jẹ́ lè mọ́mọ́ fà mọ́ a máa pọ̀yàn lé kí yàrá tiẹ̀ wá kú ni. ولا ظالم. ẹ̀yin bàbá àbẹ nínà ẹ̀ dá mọ́ o tó bá sàbí kẹ́yìn ló yẹ lẹ́yìn ẹ̀ pé ní bàbá Ramadan ní bọ̀ mí ló fún ara ra mílíkì tí ó mú ṣe mẹ́mú ọ ni tẹ bá rí àáfàá tó ra mílíkì tó mú tán òun ló rà èyí tí a bá bùn yóò fi pépà lẹ́ lórí mi tó mú ọjọ́ kejì Agbẹ́nú omi. wọ́n ń jẹ ráìsì ẹ̀ ń ṣe túwó ráìsì ń tọ́ rà lọ́ra wó lọ́mọ ẹ̀jẹ̀ kí àwọn tọ́nà bá fi pán alé gbogbo àfáà náà àṣejù wa fẹ́ máa pọ̀ bí ká dólówó kúnlẹ̀ láàrin agbo ọ̀kárí ọmọ ni lọ́rùn mọ́kà tí wọ́n lówó tọ́ ìdè gan mọ́ ẹ má jà tẹ̀ra wa bọ́nà bá ti kọ́ ilé ẹja bá pọ́nlé àdáyé bẹ́ẹ̀ ṣe ń wọ́n kò lálẹ́ Abubakar rí kò kàrọ̀ súnmọ́ rí Usman kì í bá jà because àwọn aṣọ ọ̀dàbóra rẹ̀ nu àfẹ́ máa ń gbóná jẹjẹ jù tó wọ́n ti láago 3 àbọ̀ lóru yóò ṣe pé lò wọn tẹ̀lé kan ti jà lọ́sàn-án náà ọ̀kan bẹ̀rẹ̀ àdúgbò wà yí olówó ọ̀gẹ́dọ̀ ni wọ́n iná wù ìyá ó jí ọkọ̀ jàlá dáhùn òdìdí ilẹ̀ bóyá ìyá rẹ̀ ló jà lẹ́gọ̀ ogun wọ́n yà gbé sàká àti sàkátù fitiri lọ bòmí ọ̀ní jẹun lọ yídì ojú ìlú wa pọ̀ yóò kọ́ ní lẹ́kà kejì bàbá ọ̀wọ̀ déédéé lára ń fẹ́ ẹ̀wọ̀n bàbá yẹn ṣe máa bọ̀wọ̀ èèyàn èmi náà sì ní mo lè bọ̀wọ̀ èèyàn tí fi kú torí kí ni Ọlọ́run bọ̀wọ̀ èmi náà kí ló dé tí mo rí ìyàn fín Ọlọ́run ò bẹ̀rù wa ọpọ́n alẹ́ ni béèrè lẹ́ẹ̀kẹrin o béèrè kí wọ́n á dákẹ́ bí mọ̀sálásí ti rí bí mọ̀ tápà fún mọ̀lẹ́gàdọ̀ ìparí ọ̀rọ̀ mi gbogbo ẹ̀dá tó bá ti lè bínú jù kò ní jèrè ẹ̀gbọ́ alàgádọ́bù fi hàn rẹ́rìn mọ̀ ọdún ìhè kọ́ bínú níbi tí ìsáyé rẹ̀ tẹ̀lé mi wọ́n ní kí ni ó ní bó tẹ̀sí ó ní ọ̀nà tí Dr. Juma ṣe náà ní fọ́ mi lórí ṣẹ̀gbẹ́ bínú nù ọ̀nà mọ́nà ó tún wá sẹ́ẹ̀tì pẹ̀lú bàtà ẹ̀tẹ̀ tún wá lè dẹ́ngẹ̀ ẹ̀ tún wá ṣe báyìí dáadáa ẹ̀ tún wá tún ṣe báyìí náà ní ẹ̀sẹ̀ a ní kí ló bàbá ajánásí àgbà fi sí ọ́ ó lè bá ajánásí àgbò sẹ̀mí bí kí wọ́n jókòó láàrin àgbàlagbà ní àtàjọ máa gbá bọ́ọ̀lù akọ́lẹ̀ takò ọ̀rùn bàbá ajánásí àgbà talẹ̀ jábọ́kẹ́ tó gòkè akọ́lẹ̀ ògbénù kí ló tó jà mẹ́ ẹ̀já má bínú ayé ara wa mọ́ ìparí ọ̀rọ̀ mi nìyẹn ká má bínú ayé ara wa mọ́
bẹ́ẹ̀ bá lè fẹ́ ṣe nǹkan lóru kí ni wá bì kí ló dé ara wa ni ẹja lọ kó yìí bá n tẹ́ mi gbàgbọ́ jù láyé nu because àyàn ní fẹ́mi náà ní yìí ó sì lè sọ̀rọ̀ láti pẹ́ lómi ní fẹ́mi náà. wàlá zalimi òde nísìn ẹ̀ ń kó mi mọ́ra ẹ̀yin àfa jìnkò tẹ́ ẹ̀ ṣe pé ránṣẹ́ ẹ̀pọ́n yóò dáa fún ọ ẹ̀pọ́n alẹ́ púpọ̀ ẹ tí o bá mọ ìyàpẹ́lẹ̀ kalábùkù tó bá dùn ọmọ àlè ni èyí gbọ́dọ̀ lè pẹ́yàn lé bẹ́ẹ̀ tí ń ṣe ni ẹ máa ṣe lọ báńkì ọ̀rọ̀ kankan gbowó sí mọ́ṣáláṣí. wàlá zalimi bàbá yìí màtákọ̀ ẹ̀ máa bọ̀. illa sayubula bi azlami akrim bi qawmi. tí mọ̀ṣáláṣí bá pè